ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Fúlàní tẹ́ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ì bá ṣe pé bọ́yá àwọn náà gọ àti torí àwọn kan tí ń dá ṣe tó bá gbé yín lọ ní ẹjọ́ ẹ ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ̀ DSS wàá fìbọn kẹ́mi lé ìwọ́n tó lóore lọ́ọ̀rì bá àwọn kìrìtánú mú ọ́lẹ̀ lọ́nà ò mú ọ́lẹ̀ lọ bá wọn nù gbó sáwọn náà múlẹ̀ inú gbó ta ló sọ bẹ́ẹ̀ ta ló sọ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mú wọn wá ọba àgbà wọn wá oní orí lọ́bẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ múná tó fi fún fẹ́ǹsì sànù ìbá yẹn ràn ọ́ ọ̀ràn gbogbo àwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbá ràn wọ́n sẹ́yìn ìbá wọn yìí wá lójú àlóbi ti DSS tún sọ ìbá yìí àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn èsè ẹgbẹ́ ọ̀daràn báwọn àpààyàn tí lọ́dún ọ̀pààyàn rí ìwọ pa Fúlàní o tún kó mọ̀ lú wọn ọ wáyé ní ọ̀sẹ̀ lọ́rọ̀ ẹgbẹ́ ilé lọ́ba nínú bó ṣe ń wà wọn àmọ́ ká pípọ̀ ọ̀bà rán wọn nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wá fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence lọ fẹ́ lọ rí bá wọn wọ́n wá àpìsíà àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n òṣì onítọ̀hún tó bá ní ìbọn kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bí láì ládéláyé láwọ́ àbí tí o bá ṣe ọmọ ọkọ̀ tààwọ́ nù àwọn tápẹ̀jọba ló fẹ́ yìnbọn wọn wá ní kọ̀ọ̀rọ̀ àṣọ tí ó fi hàn yóò sì ràn tó bá gbẹ̀bà láàrin lọ́wọ́ tápẹ̀jọba bá òfin bá fún aláyè yọ̀ọ̀rọ̀ àdá wọn náà sọ ọ̀làdà kan ọ̀rọ̀ àwọn aláwà sọ ọ̀làdà lórí a máa hàn ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ hàn àwọn òsàn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lọ ní. ó dùn Mufti o ó ṣókì Mufti tààrùn ó Mufti mo double challenge yẹ tí wọ́n bá bí ẹ̀rí tí wọ́n bá bí gùdù mọ́ fádà ẹ̀ ẹni tó fo fẹ́ǹsì tó ṣe kinní kan tí wọ́n rí mú tàbátì àdátẹ́ ní tó bá bí ẹ̀rí dárúkọ ìyá tó jókòó sáà bọ́ọ̀dù tó bá bí ẹ̀rí dárúkọ tó bá bí ẹ̀rí ẹni tó pè rárọ àní bandit ni gbogbo yín sẹ́ bandit ni yín terrorist ni yín ẹ̀yin ẹni òfò Olúwo ti sọ̀rọ̀ oníṣàrí àlọ́ làwọn fẹ́ egun àtiró wọlé èèyàn àtiró jáde tani mọ̀ pé egun àtiró tó wọlé èèyàn àtiró tó jáde Olúwo ń bèrè ṣàrí àlọ́ bandit àwọn terrorist ń bèrè ṣàrí àlọ́ lọ́yọ̀ọ́ Mufti wá ṣe ní jàbàlà bí àkísẹ́ ilá ẹnu bí ọmọ alábíamọ ó ń sọ ìsọkúsọ lẹ́nu ó ń fi ohun ránṣẹ́ sí Yorùbá nation olóhùn ló kàtàbá tí àdá ẹ máa gbọ́ gbogbo ẹ lẹ́nu ẹ̀ wèrè onítàbá tí àdá lọ́wọ́ ló ká fún Tinubu kí báàgì ráìsì dínwó onítàbá tí àdá lọ́wọ́ ló ká fún ìjọba ló ń tọrọ owó kó fẹ́ kọ́ yunifásitì kí lẹ́sìn ò tàbá tí àdá bá rẹ́ fún ìjọba àbáwọn aráàlú kí wọ́n sẹ́ndì owó sí ẹ you go explain tire Yorùbáwùyí lórúkọ mi. ọgbọ́dọ̀ orílẹ̀-èdè is the best law. Ìlú mi ti bá practice kẹ̀kẹ́ ìmọ̀ ìdájọ́ bẹ́ẹ̀ nítorí tó ọba ti gba ọlọ́run gbọ́ òun ní kájọ́. Tó ọba ti gbọ́ ọlọ́run ọba sọ tẹ̀lé àní ọlọ́run ọba ọba ṣẹ̀wọ́ òbí ọlọ́run. Ẹ̀yin ẹgbẹ́sẹ̀ yìí àwọn Nàìjíríà bóyá bóyá ò lè gbé bóyá ìbáńkì tẹ̀lé báńkì ní mọ́tà. Wọ́n ní Islam ló lè bandit ṣùgbọ́n ẹ̀rí bandit ní ìpínlẹ̀ ní Maka ẹ̀rí bandit ní Dubai ẹ̀rí bandit ní Bahrain ẹ̀rí bandit ló máa ẹni tí ẹ̀gbọ́n lọ́nkọ́ ní ẹgbẹ́ kọ́lọ́gbọ̀n èṣù ní pàtíkà ọba ti kọ́ lọ́wọ́ ẹ̀mí ṣe wọn fọ́láṣì kò lè rí ìgbẹ̀ èṣù ọgbọ́dọ̀ èṣù lè ṣe ayé ìṣẹ́lẹ̀ pàtàkì àtò àbórí èṣù dà
pàmò sówó náà kó lè sọ́sẹ̀ báńkì ò lè wọ̀wọ́ ẹ̀ka díẹ̀ wàláhì tàbá ẹsẹ̀ ní wàláhì bí gbogbo olùbá wọ́n ní ká gbogbo olù àfi tí a bá a ṣe ń lọ lọ́pọ̀ nínú lẹ́yìn náà ẹ̀sọ́ fáwọn ọba káwọn náà dà lórí ọlọ́run kí a gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu àìgbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ní máa ń fa èsù ọlọ́pàá lọ ọlọ́run ló sì ta ìwọ́n tó ọ̀pá ti gbọ́dọ̀ lọ èsù yọ̀wọ̀ àwọn ọlọ́dọ̀ àwọn adájọ́ ayé adájọ́ ọ̀run bẹ́ẹ̀ yọ̀wọ̀ adájọ́ class ṣùgbọ́n ayé ọlọ́run ṣe òun náà ní tó gbogbo tẹ́ẹ̀rí àwọn tí wọ́n gbọ́ náà gbọ́ ní ẹ̀fà ibi nàìjíríà lẹ́tí fi ní 2026 lẹ́tí fi òòsà lẹ́tí sọlá àbí ẹni tó ní ní ayé olóòsè ẹni tí ò ní ní ayé ọlọ́fẹ́sì wọ́n sanwó fún ẹni tí ìṣe láńlọ́ọ̀dù ọ̀gẹ́nu léèyàn ọlọ́run ló láyé òní láńlọ́ọ̀dù ọlọ́ọ̀sì ó kàn máa ṣe òòsà. Mo kí ẹwọ mo sọ̀rọ̀ lọ́nà ẹ̀yin aráàwọ̀ ẹ kú oríire ọba yín ọmọ lásán èkejì ara ẹ̀ ó ní ṣàríà lọ làwọn fẹ́ kò sí òfin kankan tó lè rúlò ayé tó kọjá ṣàríà lọ a máa play Mufti náà onígbẹ̀lẹ́nu ìbẹ́ ni ẹni tó sọ lónígbẹ̀lẹ́nu ló ń pè lónígbẹ̀lẹ́nu àwọn ọmọ lásán èkejì ara wọn in 2026 tẹ́lẹ̀ bá mi orí àpèrè tó wà yẹ kí n mọ̀ nǹkan tí mo lè sọ fún ẹ Rashidi torí orí àpèrè tó wà yẹn kò jẹ́ kí n mọ̀ nǹkan tí mo lè sọ fún ẹ in 2026 ó sì bìlífù pé ẹ̀ tó pé àwọn kan ò ṣèṣì láàmù ní Boko Haram ṣe ń wọ̀lú wọn ṣe rí kò easy kò ṣe kó wà nínú ẹ̀sìn yẹn deeply kó rí ẹ pé kò easy so ní 2026 ok China nǹkan kí ló ti Boko Haram lọ sí China kí ló ti Boko Haram lọ sí Amẹ́ríkà wéréré o wéréré o ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ ká sùn ẹ̀ka lẹ́kùn dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yìí ó bá wù yìí lórúkọ mi èyí ní June 7th 2026 ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 ó sì máa padà ṣe live show tí máa sọ̀rọ̀ nípa ìkòkò tó ń pọmọ tálíkà tó ló ń fọ̀lù mọ́ tó wá pọmọ olówó táriwo wá ta. Yes, we appreciate Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, we appreciate Nigeria Police, we appreciate Bola Ahmed Tinubu, we appreciate Ìró Ẹkùn generally pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ lọ ṣiṣẹ́ yẹn tí wọ́n gba àwọn ẹ̀ jáde kì í ṣe pé inú mi ò dùn sí mo máa ṣe show lórí ẹ̀. I've been receiving calls since yesterday. Yorùbá, you have to talk on this, you have to talk on this. Okay, at your Lord pleases ẹ̀yin olólùfẹ́ Yorùbá wò ẹ̀yin lẹ́ni mi, but I am here to serve you guys. Kò sí wàhálà máa ṣe show lórí ẹ̀. Ẹgbọ́n tí Rashidi sọ pé ṣàríà lọ so àlìmọ́njìrì mẹ̀kúntúrú mẹ̀káfò alápá gígé ẹlẹ́sẹ̀ gígé ìwo ló ti máa bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá. ẹ̀yin ará wò ẹ ṣàpò oríire ọba ṣe because mi ìfẹ́ pè lọ́ba Emir Rashidi ó ti sọ wípé Boko Haram ò lè wọ̀lú yín tọ̀ wọ́n ti kàyà sí yíkàlù yín kò sí wàhálà àwa gbàdúrà kó wọ̀lú yín. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Mufti ó fohùn ránṣẹ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Mufti gbogbo tí Mufti sọ yìí ẹ jẹ́ ká gbọ́ délẹ̀. Mufti onígbẹ̀lẹ́nu of Nigeria Limited ká gbọ́rọ̀ lẹ́nu nǹkan tó sọ. Ọlọ́bẹ̀ tó bá ń gbọ́ ọlọ́bẹ̀ Mufti ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá ti ń wo show yìí ẹ máa bá wa like show yìí ẹ bá wa comment lórí ẹ fún opinion yìí sí comment section ẹ bá wa share short video mi ò kí ń rìn mi mọ̀ nǹkan tó yẹ. èmi bóyá ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí mo sọ ní àkọ́kọ́ gbàgbé lórí báyìí mo ti sì onítọ̀hún tó bá bí mi nínú àbọ̀jọ́ ta ni tí n bá ké tàbátí àdá ní àgbára Ọlọ́run 99% mi tí ì rí tí mo ké sí tí ò rí wọn á ké tàbátí àdá fáwọn ìbánisọ̀ láti ṣe ń lọ tí ti bàjẹ́ ẹ ní kọjá bí wa mọ ẹ mọ ààrẹ nìkan ọmọ tẹlẹ òfin wo akéwù akàwé àwọn Nàìjíríà ọmọ ọkọ ní ayé ni bí wa àwọn ọjà gbọmọdé kẹfẹ mi ṣòfò àdìgbò lọ bá Fúlàní kọ lọ pa Fúlàní tẹ lọ bá gẹgàn òfò lásán ni
tí ì bá ṣe pé bóyá àwọn náà kọ àti torí àwọn kan tí ń dá ṣe tó bá gbé yín lọ ilé ẹjọ́ ẹ ṣẹ̀wọ̀n tẹ́yìn jáde bẹ̀ DSS wàá fìbọn kẹ́yìn lé ìwọ́n tó lóun lọ rè bá àwọn kìnnìkan mú ọlẹ̀ lọ́nà ò mú ọlẹ̀ lọ bá wọn ní igbó sáwọn náà múlẹ̀ inú igbó ta lọ sọ́bẹ̀ àná sọ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mọ́ wa ọba àgbà wọn mọ́ wa oní òní lọ bẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ mú lọ́dọ̀ orí fún fẹ́ǹsì sànù ìbá yẹn ràn ọ́ ọ̀rọ̀ ẹ gbogbo àwọn ọmọ rẹ ti ń bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbọn ràn mọ́ sẹ́yìn ìbá wọ́n yìí wá lójú àlóbi ti DSS tún sọ ìbọn yìí àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn èsè ìwé ọ̀daràn báwọn àpààyàn síkọ́rìtì wọn pààyàn rí ìwọ pa Fúlàní o tó kó mọ̀ ìlú wọn ọ wá yẹ ní ọ̀sẹ̀ lórí ọ̀rọ̀ ebe ilé lọ́ba náà bó ṣe wà wọn amẹ́ká pípa ọ̀bà rẹ̀ wọn nínú bó ṣe wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn ó wá àpìsíà àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n kò sí onítọ̀hún tó bá ní ìbọn kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bí láyìí láyìí láwọ́ àbí tí o bá ṣe ọmọ kan tà á wónú àwọn dákòtò bá ní fẹ́ yìnbọn wọn ní ọ̀rọ̀ àṣọ tí ó fi hàn yóò sì ràn tó bá gbẹ̀bẹ̀ láàrin lọ́wọ́ dákòtò bá òfin bá fún aláyè yọ̀ọ̀rọ̀ àdá wọn náà sọ ọ̀làdà kan ọ̀rọ̀ àwọn aláà sọ ọ̀làdà a máa hàn ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ hàn àwọn òsàn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lómi. náà àwọn wa ni mẹ́ta tó yẹ kí ìjọba kó dí pẹ̀lú wọn oríṣiríṣi yóò yàtọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lo ìṣẹ̀lẹ̀ yìí láti gbogbo ti Islam àwọn òṣèlú méjèèjì wọ́n lè múnú táwọn méjèèjì yẹn sí kí wọ́n lo ṣùgbọ́n yẹ́ ìmú tí a pọ́nbélé láwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta afẹ́ gbogbo ti Islam àwọn nọ́mbà wà láwọn ẹlẹ́bọ̀ kì í ṣe gbọ́ ẹlẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ tí àìmọ̀ kan ń dà láàmú àtàwọn tí wọ́n ń kéré ìlú tí wọ́n jẹ́ wọn ò lẹ́yìn fún ẹbọ wọn tá a bá tí wọ́n sọ pé tí wọ́n ń ṣe ọ̀dà wọn wà mú wa lọ́tà láti ayébáyé ẹ̀sìn ọlọ́run kan ọ̀fara mẹ́bọ̀rí orí ọ̀tá ntọ́nà kó ìrìnàjò tí ó ṣe manage ẹ má sọ mọ́ pé ẹfẹ́lẹ́ bọ̀ lọ́rùn lẹ̀ ọ̀rá ẹni tó ní ayé yẹn ká ṣoṣo náà ní Allah àpá ẹlẹ́bọ àpẹlẹ́bọjà dandan ká sọ fún pé gba ọlọ́run lẹ́yọ̀kan òun lọ́yẹ̀kọ́ máa sìn mọ́ sí nǹkan tí ò tọ́lọ́run mọ́ sí pé nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run láìlẹ́ báwa ó ṣe wí nìyẹn bí kírísítẹ́nì ó ṣe wí bí júù ló ṣe wí nù tààràtà láti sánmà wá ẹni ọ̀dá wọn síbì lọ́wọ́ máa kojú ẹ̀bọ̀ láti ṣọ̀ṣọ́ náà tó dá yìí díẹ̀lẹ́ ti tàbá separate láàrin ẹlẹ́bọ̀ wípé ẹlẹ́bọ̀ tí ń ṣẹbọ rẹ̀ tó lè wò ṣe Islam kò ṣe Christianity kò sí pààyàn kò sí níyànlá ẹgbọ́n ní sẹ àwọn ní ẹ̀pẹ̀ ìlàkùn ní ìlú ẹ máa ṣẹbọ yín àwọn ọmọ sí Islam ṣùgbọ́n èyí tí ń pààyàn tí ń fi èèyàn rúbọ ẹgbọ́n yẹ àmọ̀ sí wá sí ìgbésẹ̀ tá a bá sì lè rí wí fúnjọba á ní wọn mú tó bá pààyàn kan pàwọn náà ṣe ìbá yẹn àwọn ẹgbẹ́ kan ṣẹbọ lọ́dọ̀ ara rẹ̀ ní àkàmọ́ sí wá sí mọ́ná èyí bá máa bú òun ṣùgbọ́n àmọ́ sọ òdodo fún wọn wá lè túnmọ̀ sí ìfúnlẹ̀ rẹ̀ ní ká sọ fún yín pé fúnra rẹ̀ ló béèrè tó wá ń dọ̀bálẹ̀ fún sẹ́yìn tọ́lọ́ ó lè ní àbúrò òṣàwọn tó bá jẹ mọ́ èkó náà lọ́dọ̀ rẹ̀ tí láàkà ìwá pé gbọ́dọ̀ bá pé bá àbá sọ ọ̀rọ̀ fún ẹgbọ́n mi sẹ̀ kò ní pé torí gbọ́dọ̀ bá pé n tá a sọ lórí òsì kìíní ni ọ sọ bá láti jọ yìí sọ kàn dùn lásán ni òní wúlò fúnra mi náà mọ fọwọ́ra mi bí ọmọ dọ̀bálẹ̀ fúnrọ́ fọ́ bá jẹ pé nípa rẹ̀ bàbá sọ òdodo fún kí á ní ó kù fẹ́ padà sí ẹ sọ fún ẹlẹ́bọ̀ pé ọ̀nà tó ń tọ́ kí kì í sí ọ̀nà olùwọ́ni ìjọba àwọn orí burú orí dákúnyẹ́ sí jáwé náà ọ̀nà àgbọ̀nbá kó lè ọ̀sáwọn gẹ́wọ̀n ní àbúbá látàmà jẹ́ wọ́n máa mọ̀ yìí pé irọ́ lè yí èyí ní kíni òtítọ́ àgbàwọn kan láwọn olóṣàyí àìmọ̀ kan dáhùn láàmù ìgbà táwọn sọ̀rọ̀ mọ̀ wọ́n dọ̀tá àìmọ̀ àìmọ̀ wọn ẹni máa dáhùn láàmù ìgbà táwọn sọ bọ́sí mọ́ wọ́n dọ̀tá wa kí láìmọ̀ kan àìní àfojúsùn wọ́n dáhùn láàmù mẹ́tẹ̀ẹ̀ta dáhùn láàmù wọn ní mọ̀ wọn mọ̀ wọn ara wọn wọn kàn wá láfojúsùn ìyẹn ni pé wọn ò ní ìròrí kankan tó lè kan ṣe pọ̀ mọ́ ọ̀kan ẹni tó bá ti láàkì méjèèjì kò lè ní ìkàtà tó wọ lọ́ọ̀kan tó bẹ́ẹ̀ wọ lọ́ọ̀kan ẹni tí ń wọ ọ̀kan òní máa dálé ẹ̀kọ́ lẹ̀ bí ọ̀gá dálé kí ó lẹ̀ tó yẹ pé yọ̀ọ́ dàṣọ́kù lẹ̀ ní máa ń kọ́ ọ̀yàn tó ti wọ ọ̀kan ọmọ tí òun kọ́ ọ̀yàn tí ó dìtọ̀ bá di kíni ọ̀la tẹ́lẹ̀ bọ́ bá gbọ́ ọ̀kan àtayébáyé ni ọba ti kírètì lẹ́tà tẹ́lẹ̀ àwọn tó kírètì lẹ́tà tẹ́lẹ̀ dè kan mọ́lẹ̀ wọ́n ń dè mọ́lẹ̀ nítorí ẹ ti ń bọ̀ tí ò ní sí àwọn ọmọ tí ó sọ àmọ́ táwọn bá kọ́ lẹ̀ wọ́n rè ká ẹlẹ́bọ lẹ́bìrì wí àwọn àlákọ̀ọ́lẹ̀ ok àwọn tó sọ máa ń bí iṣẹ́ alákọ̀ọ́lẹ̀ tá a bá sọ pé abc alákọ̀ọ́lẹ̀ àwọn tó sẹ̀lẹ̀ báyọ̀ bá ní bá tasa alákọ̀ọ́lẹ̀ àwọn mùsùlùmí ni kí ni tiẹ̀ sọ tó bá ní bí yorùbá tán kọ́lẹ̀ kọ́ ebi wọ́n ya abc ni wọ́n ya abc tó bá yẹ pé bá já abc gbogbo nǹkan tí ẹlẹ́ǹkì lájọ́ ta ti ń jẹ́ràn yorùbá ń bo lọ́wọ́ orí abc náà ń ṣẹ̀ṣẹ̀ ń lòye èbó ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ní abc náà mú abd bẹ́ẹ̀ kí wọ́n táwọn wílé ìsìn tàbá ní àmúlá torí ànábì ó ti lé ní 1400 years tá a ti ń fi kí n pọ̀ kan lẹ̀ ó ní àfikọ́ kùránì lẹ̀ lójú ayé tí wọ́n tó wá kó jọpọ̀ sójú kan náà lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀. ìtí tó wá sí pé táwọn àṣẹ wọn kọ́ lẹ̀ lójú ayé tí ó gbé tó mú wa àwọn òòṣà yín àtàwọn tẹ̀lé kí ni a kọ́ lẹ̀ ń gbà wọn
ó fẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ kẹrẹ́ ẹ̀sìn ìtẹ́sẹ̀ nǹkan ní ìsìn sẹ́yìn wá ní wọ́n rán ilé ìnáà lẹ́mọ́sọ́ bá wò sàlẹ̀ tẹ́lẹ̀ àwọn òsàlẹ̀ sábà nǹkan kan ẹ̀ mọ́ àánú ara ẹni wọ́n làwọn làwọn ní ilẹ̀ Yorùbá tí àwọn èsì Yorùbá tí èso ìgbà lòbí gbogbo wa ní ajábọ́lá sàmà ní àbí Lárúbáwá ni wá táwa láti ilẹ̀ Lárúbáwá àbí ilẹ̀ Ìgbò láti wá wọ́n jọ bí wa ní ẹ̀yìn eré ìbéèrè lórí àìmọ̀ kan ayé àtijọ́ àwọn adé kúrò níbi àìmọ̀ kan ẹ̀yìn ó lè ṣe ní ajọ́ wà látẹ̀lẹ́tẹ̀lẹ́ ní bàbá àti Islam dé ó jẹ́ àmà pé ìlànà wà ní ara ẹni láàrin adẹ́kọ̀ọ́ ni ajọ́ ń sòòṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nílò sí ya Ọlọ́run bí àwọn kò níbi òòṣà tó ń gbàdá sí wá kò níbi irọ́ àwọn èsì Yorùbá báyìí àìmọ̀ wa rẹ ní kẹ́lá tó bá láàrin ilẹ̀ Yorùbá wá láàrin ilẹ̀ Yorùbá náà wáyé àmọ́ mùsùlùmí làwà ẹlẹ́bọ̀lẹ̀ yìí ẹ̀ẹ̀pọ̀ tó wá ilẹ̀ tí ẹ̀jọba mi wọ́n bá máa ara wọn kọ̀yọ́ máa ní sì ń gún wọn òun gún wọn tó bá bí kábíyèsí dá ó lóun ọ̀fẹ́ rí mùsùlùmí níbi ó wá pẹ́ tí ọmọ sọ láyé lórí lóòótọ́ ẹ̀yẹ lẹ́ni ètò ẹbọ èsì láti fẹ́ fi yan ọ̀pọ̀lọpọ̀ ọba sórí àga àmọ́ tó bá bí kábíyèsí ń da ẹ̀yẹ lẹ́bọ̀ nìkan kọ́ máa bá sí pé òun ọ̀fẹ́ rí mùsùlùmí ibi ìjọba ti lu ọ̀la gbogbo kábíyèsí náà wí lónìí àìmọ̀ kan ti ń dà wọ́n láàmú ní ọjọ́ wọn máa ṣẹbọ tí wọ́n ń ṣe gbogbo wọn 70% wọn lẹ Yorùbá lónìí mùsùlùmí wọn mùsùlùmí wọn lónìí ilẹ̀ Yorùbá lẹ́yìn náà kírísítẹ̀ tó pọ̀ jù lọ ẹ̀yìn ló sì di owó ìṣẹ́ tó lè gba tẹ́ ìgbé lọ́wọ́ wọn máa rọrùn ṣùgbọ́n àwọn ọgbà yìí wá jáde wá wọ́n ń bú wa tẹ́lá fẹ́ bú wa ṣé irọ́ náà fi bú wa ẹ wá ń gbé ìjọ ọ̀jẹ̀ mọ́ wa pé àwọn bandits àwọn mùsùlùmí yẹn ni ọmọ ìyá ni yín náà irúgbó yóò sọ̀rọ̀ yàtọ̀ bá jọ̀ta tèmi wọ́n á máa lo àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n máa lò sẹ́wọ̀n pé inú kàyéfì ni pé ẹ̀ ní ẹni tí mi àti ẹ̀jọ́ ń gbèlú tí wọ́n bá yìí fọ́ fún pẹ̀lú abẹ́bọ̀ ẹ̀rù rẹ̀ gbọ́dọ̀ mi ó bá ti ń bú ẹ̀ pátá wọn àmọ́ wá orí social media kẹ́tí jánu tẹ́tí ń parọ́ mọ́ wọn ò kọjá bẹ̀ wọn à rí a wọn à bá wa gbé wọn wà béèrè pé ta là wa wọn wà wó kiri sí ọwọ́ wa tálẹ́ fẹ́ fi àwọn wé à ń sọ òdodo ọkọ̀ gbọ́n tá à ń sọ lásán lórí social media ọwọ́ ń ṣàtakò lórí social media wá wo tá à ń sọ ní on ground nílùú bí táwa ọmọ ọba níyà ọ̀rẹ́ ọba níyà ọmọ ìjọba níyà ọ̀rẹ́ ìjọba níyà gbogbo rẹ̀ dàda tẹ́ wí lọ́hùn kí ló dé tọ́lọ́pàá òrì àtìsí lórí wọn náà wà wọ́n mọ̀ pé rọ́lẹ̀ pa eré DSS òrì àtìsí wọ́n mọ̀ òdodo wọ́n mọ̀ pé rọ́lẹ̀ pa ẹ wá fẹ́ lo ìṣẹ̀lẹ̀ tó pé àwọn ọ̀daràn tó yẹ pé gbogbo wọn máa gbé gbogbo wọn sì jọba náà wọ́n wá jí àwọn ọmọ gbé wọ́n sì gbé kírísítẹ̀ nìkan ohun tó pọ̀ ní àwọn ọmọ ọlọ́jọ́ mùsùlùmí muslim christian ni wọ́n nítorí àti àwọn tí wọ́n wáyé wọn ò lẹ́sìn kí ló tẹ́ ń gbé inú wọn tẹ́ fẹ́ lò nítorí pé ẹ̀ ní point tẹ́ fi lè bú wa ju kẹ́ ẹ̀ kàn máa wo chance ìgbà tí ara ní àwọn èèyàn ẹ̀ wá máa parọ́ lọ. àwọn number 2 wọn náà ní christian tí wọ́n mọ̀ wá christian tó mọ̀ wá ọ̀rọ̀ mọ̀ wá wọn àbá wọn wí ó ní mọ́ láìpẹ́ pé ń bá jẹ́ mùsùlùmí àmọ́ tó bá nọ́ọ̀mà tí ọ̀yà wèrè kí nǹkan kò ṣe ọmọ pé kò sí lọ́kàn ó ní fún wa ìgbésí èrò yìí zò wọ́n kàn bẹ̀rẹ̀ náà christian tọ́lá àkàwọn léwọ̀n ọ̀rọ̀ táà máa ń sọ òdodo táà máa ń sọ àwọn bínú sí àwọn bínú ní àwọn àjẹ́ káwọn ọ̀rọ̀ wọn mú wọ́n wá mọ́ tẹ́lẹ̀ bá àjà ju irọ́ ìlọ irọ́ bí bọ́ǹbù láti ẹ̀ kà máa gbó lásán ni tí ẹ̀ka tí ariwo yìí tẹ̀ pa ó sì èyí rẹ̀ lọ fọkàn yín balẹ̀ wọ́n máa gbó lásán náà ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn Yorùbá nìsan wọ́n bí gbọ́dọ̀ pa àwọn fẹ́ẹ́fì ìlú náà ní abros ń tọ́ gbajúmọ̀ jù báwọn yẹn ti ń gbé o náà aláàfà tó sọ̀rọ̀ jáde ó sì nídìí number 1 nígbà tó gbé sí yìí kò pọ̀ sínú kẹ́ẹ̀rí kí Yorùbá kọjá kó nu Nàìjíríà tá a jọ ń ṣe wọ́n wá ní kí ló dá fi ya kó ẹ̀wà nílà àkáyè láti develop reason tẹ́ ń wí ọ̀pọ̀ aláàkáyè mú ẹ tó bá lajú ẹ tó bá nílà àkáyè kò ní balọ̀ wẹ̀ wọ́n ní gbogbo ìyà ń jẹ wá ní Nàìjíríà ẹ dàbọ̀ ìyàwó ní jẹ Yorùbá tí ọjà Haúsá tí ọjà Ìgbò àbí ṣe ó rọrùn ká sọ pé èdè ìyà tí ń jẹ Yorùbá yìí o èdè ìyà tí ń jẹ Haúsá Ọlọ́run bá ní pààrọ̀ ẹ̀ ó ṣèǹjẹ ó ẹ̀sẹ̀ jẹ kí tí a máa lọ sí ilẹ̀ Haúsá kí Haúsá máa bọ̀ wá sí kí ni èdè ó ṣe wíkà ní ìyàtẹ̀ kọ́bì kọ́rẹ́ǹtì ìyàtà ìjọ ń jẹ Nàìjíríà àwọn nítorí ìyà ń jẹ wá ṣé wọ́n sọ pé tá a bá ya lọ ìyá òní jẹ́ àbú wọ́n kò ṣe wọ́n olóṣèlú ìwọ́n olóṣèlú ṣé nígbà tá a bá ya lọ àwọn olóṣèlú tẹ̀lé ọdún wọn sọ fún yí pé Nàìjíríà ọ̀fẹ́ mọ kẹkẹtẹ ń tẹ̀lé yíya orí yìí burú ni ẹ̀rí nígbà tí àwọn Biafra fẹ́ ya ẹ̀rí adúlé ẹ̀mí tó ṣòfò over 2 million kí Yorùbá wá sọ pé òfẹ́ ya ní ìsìn ẹ̀mẹ́yẹ ẹ̀mí tó ṣòfò. àwọn àlejò kan ní pé èyí tó gba ara rẹ̀ lọ́dọ̀ àwọn tó wí ni pé ẹjọ́ lọ́sẹ̀ ìbáraẹjẹ́ ìdìbò tí ń bọ̀ yìí nínú àrẹ̀jẹ́ ìdìbò tí ń bọ̀ yìí nígbà tí pẹ́sidẹ̀ntì kan Nàìjíríà orí rẹ̀ wá burú pé àyà lọ nígbà tí pẹ́sidẹ̀ntì kan Yorùbá Haúsá ti ṣe Ìgbò ti ṣe ọwọ́ kan Yorùbá láti àyà lọ ọ̀rọ̀ náà wà Yorùbá ní ìjà bẹ́ẹ̀ kọ́ni ìwé ìbílẹ̀ yóò sì máa pa wá wọ́n ní ìsìn ní tẹ̀tún rẹ̀ káàmì Yorùbá ti dàsìkò tí ó yà lọ gan sẹ́yìn kalẹ́ àkójọ ọ̀wà sáwọn afárá kankan bẹ̀ ọ̀sáfà sófin bẹ̀ ọ̀sáfà súnmọ̀ bẹ̀ nígbà àwọn chọ́ọ̀chì torí wọ́n pé wọn ọ̀dà sí rìdíìmù ọ̀dà sí èsì mẹ́mbà Yorùbá nìṣẹ́ orí wọn lajú ọmọ kí ni wọ́n pè Nàìjíríà baptist ọ̀dà sí òwò àjọ́ọ̀tì láláì pátá ọ̀dà sí ẹ̀yìn kan nílá àkáyì kankan làwọn ọ̀dẹ̀kẹ́ tí wọ́n mọ kí ní bẹ́ẹ̀ nù ìlú abroad wọ́n gbé
lẹ́wọ́n parọ́ fún ayín fún ọ̀wá ya wọn apàwọ̀ kan mọ́ mi wọn ni ẹ̀yin ò bá ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ inú ìdí Tàbátí Àdá sẹ́pẹ̀ fún ẹkùn tí ṣe onítọ̀ yọ balẹ̀ láti kékeré mi lọ́yẹ̀ ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí mo sọ ní àkọ́kọ́ ìgbàlódé ní báyìí kò tí ṣe onítọ̀ tó bá bí mi nínú àbọ̀jọ́ ta mi tí n bá ké Tàbátí Àdá ní àgbára Ọlọ́run 99% mi tí ìrírí tí mo ké sí tí ó rí wọn á ké Tàbátí Àdá fáwọn ìbánisọ̀ láti ṣe lọ tí ti bàjẹ́ ẹ̀ ní kọjá bí wọn ẹ̀ máa parẹ́ ni ẹ̀ wà pátápátá inú rẹ̀ ń bẹ lórí wọn fẹ́ gbẹ̀sán ní àsìkò yìí wọn lè gẹ̀gẹ̀ bá déètì yẹn wọn lè dá security lẹ̀ fún ilẹ̀ Yorùbá láti máa gbógun ti ẹlẹ́bọ wọn á bí àwọn ẹlẹ́bọ olúwa léèrè ìjọ wo ni tàwọn security wà lọ báwọn àjọ sọ wọn pọ̀ ni wọn á bí Christian léèrè àti kíbi tí tàwọn bàbá táwọn security látọjọ́ tó ti dáyé ìmọ̀ ẹ̀bùn ọlọ́pàá àti DSS àti civil defence ni òun ìpààyàn kìí lọ́nà yẹn yóò mú ọ lé ọlọ́pàá lọ́wọ́ ni ìwọ ọtọ́lọ́gbẹ́ dá security lẹ̀ ó ní yẹ̀yẹ́ ó lè wọ́n lọ sí ibi tí àwọn kìnìyàn yẹn wà ní ìlú gbogbo yín orí yín ọ̀sẹ̀ tura yóò lọ ibi tí àwọn kìnìyàn yẹn wà èmi sọ òdodo bèbèrè mo gbìyànjú mo rẹ̀ ń gbìyànjú lọ láti ọgbẹ́ security ta ní ìwé kọ́kọ́ fà gbogbo ilẹ̀ Yorùbá mo sọ jáde bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe ìwé láti máa ṣe àti lo BBOB system àti more than 16 gbogbo wọn máa ń yìn wá ni lọ́la àpẹẹrẹ aṣábẹ́ wọn ni ó rí bọ́n àwọn akọ́lá àwọn yóò gbé lọ́wọ́ àtẹ̀lé wọn àwọn àtẹ̀lé wọn máa ràn wọn lábàbà wọn mú olè àìfihàn mọ́ lé àwọn tẹ̀lẹ́sì mẹ́ta lẹ́kọ̀ọ́ àmọ́ pé ìwọ̀n fún àmì ìdálẹ́kọ̀ọ́ àwọn lọ́yẹ̀ wa dalẹ̀ àwọn ọmọ tẹ̀lé òfin wo akéwù akàwé àwọn Nàìjíríà ọmọ ọkọ ní ayé ni bí wa àwọn ọ̀jágun ọmọdé kẹfẹ́ mi ṣòfò àdìkọ́ lọ bá Fúlàní kọ́ lọ pa Fúlàní tẹ̀ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ìbá ṣe pé bọ́yá àwọn náà kọ́ àti torí àwọn kan ti ń dá ṣe tọ́lá gbé yín lọ ní ẹjọ́ ẹ sẹ́wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ̀ DSS wàá fi ìbọn kẹ́mi lé ìwọ́n tó lọ́ọ́ lọ́ọ́ rè bá àwọn kìnnìkan mú ọlẹ̀ lọ́ọ́ mú ọlẹ̀ lọ́ọ́ bá wọn nù gbó àwọn náà múlẹ̀ inú ògbó ta ló sọ bẹ́ẹ̀ àná sọ ojú ọ̀nà rẹ̀ tọ́ba ti mọ bí wọ́n wà lọ́ọ́ mú wọn kó mú ẹ wá ọba àgbà wọn wá tí gọ́ọ̀mẹ̀ bá sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú láwọn ọmọ tí ń bẹ́ ń bẹ́ wọ́n lé báwọn pa àwọn ọmọ wọn ọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ ti sọ tí kò bá láfẹ́ mu ni kí DSS àbí ọlọ́pàá kọ́ lọ bá wọn pápá wọn mọ́ wọ́n wọ bọ́ọ̀mù làwọn nílò oní oní lọ́bẹ̀ bọ́ọ̀mù wọn ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ mú lọ́tọ̀ orí fún fẹ́ǹsì sànù ìbá yẹn ràn wọ́n ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbá ràn wọ́n ṣé ìbá àwọn èyí wá lójú àlóbi ti DSS tún sọ ìbá yẹn àwọn tó wá mú ọwọ́ ọ̀daràn àwọn èsè ìwé ọ̀daràn báwọn àpààyàn síkọ́rìtì wọ̀ pààyàn rí ìwọ pa Fúlàní ojú kó màlúù wọn tó ìbá àwọn ọlọ́pàá pèsè báyìí àwọn ọmọ àwọn Fúlàní láàyè á sì fi yẹn lọ́wọ́ ọlọ́pàá ní wàá sọ ntọ́rọ̀ wọn bá jẹ mọ́ àwọn àná wọn àbá pa àwọn àṣírí àwọn àyè ní ọ̀sẹ̀ ìrọ̀rọ̀ ewé ilé lọ́ba nínú bó ṣe ń wà wọn amẹ́ká pípọ̀ ọ̀bà rẹ̀ wọn nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn ó wá àpèsè àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n òsì onítọ̀hún tó bá ní ìbọn kankan ọ̀ràn òun wàláhì tàlá súnmọ́ bí láyé láyé láwọ́ àbí tí o bá ṣe ọmọ kan tà á wónú àwọn tábìlì bàbá yìnbọn wọn wá ní kọ̀ọ̀rọ̀ aṣọ tí ó fi yóò sì ràn tọ́ba tó bá láàrín lọ́wọ́ tábìlì bàbá òfin bá fún aláyè lọ́rọ̀ àdá wọn náà sọ ládà kan rọ̀ àwọn aláwà sọ ládà a máa hàn bọ̀ ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ hàn àwọn òsàn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lọ ní. ọba tó ní mọ̀lẹ́kà làwọn bá ṣe lọ bí gbogbo ẹni ó sọ bí sìn bí ìbílẹ̀rẹ̀ eléegun bí ìbílẹ̀rẹ̀ olóòsà bí ìbílẹ̀rẹ̀ àwọn tẹ́ ń jánu yìí o ọ̀rẹ́ sàlẹ́mbẹ̀ ní ẹ tó bá yọ ṣe oògùn wọn aráàlú náà ló sọ oògùn fún wọn lọ bí ẹ tó sọ oògùn fún ọ lẹ́gbẹ̀ta ní pẹ̀ta àwọn olùlọ́sọ̀ pápá tó gbìyànjú náà ta ló ń bá yín ṣe eré àwọn ẹgbẹ́ yìí tẹ́ ẹ̀yìn nílà káyìí tí ń jánu títẹ̀ jábọ̀ wọ́n bù ṣe wọ́n láwọn olóṣèlú olóṣèlú ló ń bẹ níbi èyí tẹ́lẹ̀ tó fún olóṣèlú máa ó lè ní bọ́ọ̀kì tiẹ̀ tí ń lówó ṣùgbọ́n olóṣèlú náà máa kó yẹn báyìí ẹ bàbá tó kó yẹn yẹn kó ní reality tá a mọ̀ rí ẹ máa wo bó sẹ́wọ̀n bó sẹ́wọ̀n over 90% rẹ̀ ló súnmọ́ gbó tàbí kó súnmọ́ bọ́dà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ̀ ìtẹ́ bá rí tọ́ba wọnú ògbóró àwọn tí wọ́n jánu ní kẹ́bí léèrè ta nínú yín tọ́kàfẹ́ ló ṣẹlẹ̀ tọ́kàfẹ́ kó àwọn ọmọ ọlọ́mọ pamọ́ DSS lọ ṣiṣẹ́ yín àti yóò sì túbọ̀ yóò àti yóò tù tí gbogbo ayé náà ṣẹ́ra àwọn ọ̀daràn tẹ́ǹsẹ̀ fáàkì ní kẹ́gbọ́ dáadáa kí DSS gọ́ọ̀sì máa gbọ́ ṣáàdì ní Niger ní Cameroon ní àyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni train tẹ́ rìkútù àwọn ọmọ ogun káwọn operation tó jẹ́ special operation fún wọn wọ́n àwọn ọmọ ogun táwọn foreigner tí wọ́n lò wọ́n bẹ ní Chad tẹ́lẹ̀ camp tuntun wọn owó dẹ̀ wá láti abroad fún wọn àti bá àdúgbò àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nínú wọn ìran nínú àwọn àbẹ̀ àti Cameroon o àti Sáàdì o àti Niger o bẹ́ẹ̀ gbogbo tí wọ́n wí nísìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí ó sọ pé 90% tí wọ́n ti dà wọ́n lẹ̀ wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wa dọ́là wọn ní fún wa lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n ń kọ́ wọn pé wọ́n máa yìnbọn káàkiri fún àwọn pírísẹ̀ tí wọ́n ń lò wọ́n fún ìbá ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ wọn oríṣiríṣi wọ́pọ̀ ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ láti ń lò wọ́n èdè ìfẹ́ lágbègbè Niger lé France kó ń bẹ̀ France láwọn tiẹ̀ tó tún alẹ́ gbogbo African country tí wọ́n lé àwọn pípé yìí wọ́n láwọn fẹ́ fọ́rínà mọ́ gbogbo bí wọ́n ti ní wọ́n fẹ́ fọ́rínà mọ́
àbí bí fọ́nrán àwọn lè wà kọ́ńtì àwọn bíi nàìjíríà ò ní èdè fọ́nrán láyé Yar'Adua àwọn tráyì láti wá ní military base níbi ìjọba wọn ọgbà house wọn ọgbà gọ́ọ̀mẹ̀ntì ọgbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí ìyẹn ti máa ń lorú àwọn wọn pé ẹ lọ mọ́ dà wọn láàmú wọ́n lè máa wá ràn lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé tó ń ṣe nìsín ní tí wọ́n fi máa jẹun ìlú tí ọba ti ní ọkàn balẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kàn balẹ̀ tẹ́ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́lá àwọn bọ́sẹ̀ wọn wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí ìkan ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n rí lu wọn ọ̀tá wọn America 755 military base báràkì ológun 755 lórí àgbáyé kéèkùn Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ Nàìjíríà kí lọ́jọ́ òfin ní 755 Britain ó ní atm mọ́ra 300 France ó ní atm mọ́ra 200 tí wọ́n sì ní ìjà tí wọ́n náwó lé lórí tó bá dé àwọn invest lórí pé ẹ máa gbà wá pé táwọn ọba yóò sọ yín àwọn aráàlú láwọn ò fẹ́ yín ẹ sì máa sọ wọn sáwọn olóòlù sọ́jà wa àná ọlọ́pàá ti á ní àwọn tí wọ́n máa lù láti dàgbò olùlù àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ àbí bí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn nídìí àwọn ìlú rẹ̀ làwọn yìí tá bá ti ń jiyàn àgbẹ̀ kò ní síkà gọ́ọ̀mẹ̀tì ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ wọ́n lè bá máa rówó lára wọn ọ̀nà kan náà ọ̀nà àwọn ọ̀daràn ni ẹlẹ́ẹ̀kejì tí ara àwọn ọ̀daràn kan máa ẹ̀dá kan wà lóhùn láyé gẹ́gẹ́ bí mo ṣe sọ bọ̀ wọ́n sì lè máa wá owó fúlàní kan sọ lórí social media wọ́n rẹ̀ olórí ọ̀rọ̀ ní ti sọ ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà wọ́n bá ti jí wa gbé níbi wọ́n ní gbogbo àwọn tí wọ́n wá òun kì í sí fúlàní Nàìjíríà kì í sí Haúsá Nàìjíríà kì í sí àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti wá ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n jí fúlàní náà gbé bẹ́ẹ̀ ó ní tí wọ́n máa ń pè àwọn agbọ́tọ́ máa ń sọ wípé àwọn ẹran táwọn kó lọ sọ́jà náà bá ti tà àwọn bọ̀ wálé wọ́n mọ̀ tó máa ṣàdúrà pé dáadáa léde o àwọn bí àwọn tí wọ́n kó ìlẹ̀rẹ̀ tẹ́ ń wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn fi máa lé fún lu wọn ẹ lọ wọ dáadáa àwọn ajagunta ni kò sẹ́ni tí ò lè háyà wọn ajagunta ni wọn lẹ́sìn nítorí pé ìlú wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jó ọkọ mùsùlùmí àbí wọn fi lè máa múra bá ṣe múra lù wọn náà lẹ́sẹ̀ tí wọ́n múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà ẹ̀sẹ̀ wọn ni pé wọ́n fi ẹran jẹko tá a bá rí gbọ́n kọ́mọ nù wọn gbọ́n kọ́mọ bẹ́ẹ̀ ní Yorùbá náà ọ̀n bẹ́ẹ̀ ní Ìgbò náà ọ̀daràn náà pè lọ́daràn òní ìdíkà sọ pé ìyàrá lọ́daràn tí Yorùbá bá jalè àti sọ́kùnrin Yorùbá ní jalè ní Yorùbá bá jiyàn pé ṣé ilẹ̀ Yorùbá iṣẹ́ ìmọ̀ lò yẹn ni ṣé ìdìbò lórí ọ̀rẹ́ ẹlẹ́ni ni ọ̀daràn lọ́daràn ẹ̀ náà pé ìran ẹ̀fẹ́ da Nàìjíríà wà wípé kẹ́ máa pé ìran ṣé ẹ bá àwọn bí sùn òfin pa ìran ní ìlú wọn àwọn ọmọ yín ló ìfẹ́sì jù nílùú wọn torí wọn kàwé ní Kánò lápèjọ ìṣẹ̀lẹ̀ ọsùn kan bẹ́ẹ̀ Kánò gbogbo wọn náà 99% jẹ́ ọsùn yẹn ọmọ Haúsá ni ọmọ Yorùbá ló sì ní nígbà tí wọ́n bá ń pa àwọn níbí wọn ò rẹ̀ pa ìran ọ̀daràn lánìkẹ́ lọ ìfẹ́sì ẹsùn fún ọlọ́pàá náà ìmọ̀sẹ̀ ìdájọ́ ọlọ́pàá ó ní iṣẹ́ tó pọ̀ tí ó ṣe lórí kóńgbé tó sọ pé bó ṣe ríre ọlọ́pàá bá gba múnisìn tó ti mọ̀lẹ́ yóò ṣe ìfẹsẹ̀fẹsẹ̀ láìsí àgbélé òfin lọ́wọ́ lọ́wọ́ àwùjọ tẹnu rẹ̀ tọ́jà rẹ̀ èrí wà kó tó ṣe àṣẹ ìdájọ́ fún wọn kàn lọ ọkàn mọ́ súnlé wọn ná ó sọ mọ́sáwá sí wọn ná ọ wà ní wípé ọjà àfihàn wọ́n tẹ́sí ìbálò ọjà fún ìwà wíjáǹsì tó gbé ọjà lè nífẹ̀ẹ́ ọmọdé kẹ́kẹ́ ìfẹ́ tẹ́ ń jago tẹ́ ń gbàgbó kájẹ́ tó gbàgbó náà ni orí náà ti ń dọ̀ láàmú dé sí ìyẹn gbọ́dọ̀ rẹ̀jísà àrùn security ìwé ọba yìí jẹ́ ẹ̀rẹ́ yọ̀ dẹ́tẹ́ ń ṣe jàpùjàpù nípa wa ẹ̀rẹ́ fara balẹ̀ tẹ́sí mọ́sẹ́ ní ilé ìgbé ẹ̀ṣọ́ bí alọ́ tàbí lọ́pàá yẹn àwọn tẹ́ ìwé yìí aṣọ bí tí wọ́n lọ tàbí lọ́pàá yẹn tàbí máa fi wé láfíàwáwé ẹlẹ́kọ̀ọ́ ní àkọ́kọ́ mùsùlùmí ní á ṣé dàbá kí Muhammad aláfáà tẹ̀lé ẹni ó júwe ẹ̀sìn tí kílẹ̀ sí wọn kí lọ́jọ́ aláfáà wọn àbí tán pásítọ̀ ìtọ́jọ́ kí sẹ́ni wọn sọ̀rọ̀ sọ́ọ̀ṣì èrí mọ̀ sáàsì mọ̀ wáyé ọmọ àfáà ni mí ọmọ ọba ni mí ọmọ ìlú wo ni mí àrídù rẹ̀ tó dìde tó ní wọ́n parí lọ́tẹ̀ pa àbíwájú ètò tóbi jùlọ sígájú ìlú ìlú náà ẹ wá sọ ìwò tó di wọ́n máa ń yìn wá ní ọlọ́pàá oyin wa ó dà sọ́jà ti máa ń tọ́ ọmọ ìlú yóò yìn wá DSS oyin wa àwọn òní bá rẹpọ̀ kankan lọ́dọ̀ everybody àwọn máa lọ bá wọn ní ọ̀gá á sì jọ sí ní tí tàbí káwọn náà invite wa àlọ́ fún ọ ní information àjọ ń ṣe ni wọ́n máa gbogbo tẹ́lẹ̀ pé oyin ti dà àwọn tó ní wọ́n dà púpọ̀ lórí social media fẹ́ sẹ́ni wo wọ́n kà fẹ́ sọ gbogbo aráàlú pé ẹ̀rọ máa gbọ́rọ̀ wọn tẹ́ bá ti débẹ̀ kàn máa wọ́ dànù wèrè ń sí ẹlòmíì ìyá kan bẹ pé dókò tí àbúrò tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé débẹ̀ ni yàtọ̀ máa jábọ́ náà ni wọ́n tó sì ń lé ọwọ́ sọ̀rọ̀ àwọn àtàwọn ní ìkan náà àrùn ní tó náà parọ́ àbí ẹ̀rọ tí ọlọ́dá security lẹ̀ wọ́n mọ̀ nípa security wa ọlọ́fọ̀ ní dóbi jáde ó ti bẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀dẹ̀ lásán. ẹ kó lórí ibú lélẹ̀ ṣe rí pẹ́ ní òfò ni ó ń pèèyàn ní arọ tẹ́sìn yẹn bá jẹ́sìn gidi èmi ò mẹ́ni tó ń bá wí o ṣùgbọ́n tẹ́sìn yẹn bá jẹ́sìn gidi ṣó yẹ kó máa pe èèyàn ní arọ alólórí burúkú ni wọ́n a ní ẹ má tẹ̀lé wọn alẹ́ ní òfò ni wọ́n èmi ò mọ̀ ìyá tó ń bá wí o torí wọn ò bí aláya ẹ̀dá Mufti wò mo triple challenge ẹ̀ ẹni tó fo fẹ́ǹsì nígbà táwọn DSS dé tó bá bí fún ògùn orí pọ̀npọ̀pọ̀ ìyá ńlá yàyà ńlá yẹ ẹ̀rẹ̀ kò dárúkọ onítàn ìyá tó jókòó sáàbọ̀dù tó ń sọ̀rọ̀ nípa Yorùbá nation tó bá bí pọn orí mọ pọ̀npọ̀ yàyà ńlá yà ẹ̀rẹ̀ kò dárúkọ onítàn ẹni tó pè láàárọ̀
tó bá bí fòrò ọpọ̀n rí mo pọ́pọ̀n yàlàyà ńláyà ẹ̀rẹ̀ kó dárúkọ onítọ̀hún ẹnu ẹ̀ tó ń ṣe bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀bọ̀lọ̀ bí ọbẹ̀ yíyọ̀ tí kan ń já yẹn ṣe bọ́lá kàwé ó dẹ̀ kéwú ó dẹ̀ mòfin ó dẹ̀ ní tàbátí àdá tí ò lọ kọ́ àwọn wá nínú igbó ok òfin á bá wa dá sí ìjọba bá wa dá sí oníwèrè ní súnà ẹ̀ wọ́n pa wọ́n kó màálù wọn mo rẹ́ni tó gbé màálù tó gbé gbojú wíńdò lára ìgbọ́ ọmọ ọ̀dọ̀ èyí tún lè tàbí olè ẹ̀rí pó lè kú èyí tún lè tàbí olè wèrè ó dùn yìí àánú ẹ̀ dẹ̀ ṣe mí àánú Mufti wo dẹ̀ ṣe mí ó dùn ún wípé wọ́n lọ bá àwọn fámìlì ẹ̀ ńlé ó lóun ló ń ka Tàbátì Àdá fún Yorùbá Nation Tàbátì Àdá tí ò lè kà fún Tinubu kí báàgì ráìsì dínwó Tàbátì Àdá tí ò lè kà tó fi ń tọrọ owó pé òun fẹ́ kọ́ yunifásitì kán gbà wọn kán fún un lówó dey play lórí irọ́ oníyàwó ló ń jẹ Haúsá tí ò jẹ Yorùbá tí ò jẹ Ìgbò ó ní káwọn shift ìyà ọba wà lára mú nílẹ̀ Yorùbá wo ń ṣe ní ìyà ó ní pé wọ́n ìṣe máa pààyàn nílẹ̀ Haúsá tó ń gé wọn lórí bàtọ́ pààyàn kan tó ń gé nìkan lórí ilẹ̀ Yorùbá ń sìn ó bá ṣe tú síta ohun tí wọ́n ń pè ní Yorùbá nìyẹn àwa ò ń ṣe ẹran ìyà àwa ò kì í ṣe ẹni ìyà àdẹ kì í ṣe ẹran ìyà ṣùgbọ́n Mufti pẹ̀lẹ́ má sunkún mọ́ ó dùn ẹ̀ ó ní Yorùbá Nation fẹ́ ya àwọn òde nígbà kan ya tó bá ní kò ní ṣojú ẹ̀ àwọn ayálẹ̀ Yorùbá wọ́n mọ̀ yìí máa ṣe fún ẹ wọ́n wọ lórílẹ̀ Yorùbá Nation ó fo fẹ́ǹsì àwọn ọmọ táwọn máa kà tí ìbọn máa fi ràn àwọn ọmọ táwọn máa kà tí àdá máa fi ràn ṣe pé wọ́n ẹ̀ṣẹ̀ máa pààyàn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jíyàn gbé àwọn family bandit ṣe pé bandit béèrè ṣàríà lọ àwọn náà béèrè ṣàríà lọ eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni mọ̀ pé eégún àtiró tó wọlé èèyàn àtiró tó jáde ẹ bá mi fi gbogbo tẹ bá rí nínú ẹ bá mi fi sí comment section ẹ bá wa share fídíò yìí kó kan Mufti wípé ẹnìkan ti fún lésì o pé èmi Yorùbá wò ayé làgbé abẹ mú tán bá bí aláya ẹ rè kó dárúkọ ẹni tó fò fẹ́ǹsì kó dárúkọ ìyá tó jókòó sí kinní kó dárúkọ ẹni tó pè láàárọ̀ ẹranko játijàti wọn kò sọ pé òkè ń ṣe Yorùbá a máa sọ̀rọ̀ ẹnu a máa ṣe jàbàlà jẹbẹlẹjẹbẹlẹ òpó onífara yí kọ́tà ẹni òfò ẹni ìyàbí ẹni tó yà onítàbátì àdá lọ́wọ́ ni wọ́n ń jí àwọn èèyàn gbé lóòní káwọn ọmọ tàwọn ẹ̀ kan wọgbó kàtàwọn mílítìrì ẹ̀ òní kan wọgbó kan lọ. ètò kan ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan ẹwà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.